fún mi lọ́la ìyálájé mọ̀ngánà bàbá arọ́ mọ̀ngánà bàbá òṣì sórí mi ò ní o má ṣe kéèsì Muyideen ṣó ti yẹ ẹ́ sè bíkọ́sì ibẹ̀ ló ti ń jẹun ó máa jẹun nítorí bí máa fọ ojú ẹ̀ ní tó bá dárúkọ Muyideen tó o bá ṣe ṣó Muyideen ebi máa pa ẹ́ ṣó ti yẹ ẹ́ sè mi ò ní o má ṣe ṣó fún Muyideen sórí ibi tẹ́mi àti ẹ fi sí ń jò níyẹn lórí level fracas yẹn mo fẹ́ kẹ́mi àti ẹ bẹ̀rẹ̀ ń bẹ̀ ṣó ti yẹ ṣe ṣó Muyideen ṣó ti Muyideen yẹn mo fẹ́ kó ṣe mo rí pé ó fẹ́ bá mi ṣe fracas jẹ́ kẹ́mi àti ẹ jẹ́ ká yọra wa sẹ́gbẹ́ kan ṣó ti yẹ ń sìn kájọ wá fèsì ara wa ṣó ti yẹ bó o ṣe réyàn bí ẹ tó o réyàn tó ẹ torí tó bá yẹ pé wọ́n tó ẹ ni wọ́n á sọ fún ẹ pé wọ́n kì í tọrọ bára jẹun torí gba bára ló gbé lórí platform ẹ òun bá Démọ́lá ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ pé kí n má sọ̀rọ̀ Démọ́lá mọ́ ṣé ti rí rízì tí mi ṣe nílé dákẹ́ because kò sí bẹ́ẹ̀ ṣe máa fa gbùrù tí gbùrù ò ní fa igbó kò sí bá ṣe máa fa gbùrù tí gbùrù ò ní fa igbó I've stopped talking about Démọ́lá right mo dẹ̀ sọ fún ọmọ ẹlẹ́nu pẹlẹbẹ bíi ti pẹ́pẹ́yẹ yìí tó ń jẹ́ Ìyálájé mo sọ fún mo ní the more you come for Muyideen the more you go to drag Agbala Gabriel ẹ̀mí kọ́ lọ́mọ iṣẹ́ mi mo drag Agbala ìwọ ló ń drag Démọ́lá because mi ò mọ kí ni business ẹ̀ pẹ̀lú Muyideen Démọ́lá àti Muyideen náà jọ ní problem why tí wọ́n wá take over lórí platform ẹ̀ tó yẹ pé every time ọ̀rọ̀ Muyideen ni ó máa wá fún Muyideen ìwọ ló lọ sí kóòtù tó lọ gba lẹ́tà ipe kan sue Muyideen ìwọ ló lọ sue everybody tó bá ti ń sọ̀rọ̀ tó support Muyideen what exactly is your problem kí ni ìṣòro ayé ẹ̀ gangan ìwọ ní wípé èmi ponú ó lè drag àwọn àfá o èmi ṣe òkùnkùn mọ̀ mi ò ń ṣe àfá mi ò ń ṣe àfá mi ò dẹ̀ ń ṣe pásítọ̀ ṣé nǹkan tí mo sọ yẹ ń sìn mi ò ń ṣe àfá mi ò ń ṣe pásítọ̀ ó lè drag àwọn àfá but dragging me Ìyálájé ìkòkò ní gbomi kò ní gbẹ̀yìn fẹ́mi àti ẹ̀ ǹjọ́ wọ́n mi báyìí torí mo rí pé ṣé o mọ̀ pé torí èèyàn bá máa burú ọrùn ló kọ́kọ́ máa dùn mo dẹ̀ rí pé ọrùn ti ń dùn ẹ́ orí ẹ̀ dẹ̀ ṣetán tó fẹ́ burú orí ẹ̀ ó ṣetán tó fẹ́ burú èmi ò ń wò ẹ́ ìwọ ni ìwọ tí wọ́n máa wọ́n sọ fún ẹ pé mi mò ń fún ẹ content you come to my platform o download show tí mo ṣe ó ní pé mo delete that show was not for you I actually did that show agbede orípa gbórúkọ agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ni mo dá ń bẹ̀ I mentioned agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ and èmi àti ẹ̀dẹ̀ ti settle behind the camera that was the reason why tí àmọ̀rí ló ní kí n delete show yẹn èmi delete show nítorí ìwọ àbáláàrú ẹ̀ ìwọ àti tani ojú apá bàtà apá jọwọ́jọwọ́ ẹ sí ẹ àwọn tó bí ẹ tí wọn kú ẹ torí àìlẹ́kọ̀ọ́ ló mú ẹ tó fi wá sórí social media tó fi ń dá sí ọ̀rọ̀ tí ò kẹ́ tó ń bá yé ọmọ ọlọ́mọ jẹ́ tó dẹ̀ kó ọmọ tiẹ̀ sínú yàrá tó dẹ̀ ń gbàdúrà wípé kí àwọn ọmọ ẹ̀kan ṣoríire kán máa rà látakò láyé ṣùgbọ́n wọ́n dúró alátakò fún ọmọ ọlọ́mọ because mi mọ nǹkan tí Muyideen gbà lọ́wọ́ rẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ Muyideen ní ṣáá aláàrù tó ní kájẹ́ ṣe òun pa òun lọ̀rọ̀ rẹ̀ aláàrù tó ní kájẹ́ ṣe òun pa lọ̀rọ̀ rẹ̀ torí pé àwọn mága ti já àwọn èèyàn dáwó mọ́ ìwọ wá sórí social media ó sọ pé èèyàn kan ń tọrọ owó Muyideen tọrọ bára alátẹnujẹ eléèbù ìbò èrè ẹ ṣé wọ́n máa ń gbé àkáǹtì nọ́mbà sórí orí show tó máa ń ṣe show káwọn èèyàn máa dáwó sí àwọn kì í gbé àkáǹtì nọ́mbà sórí platform ẹ káwọn èèyàn dáwó sí so if Muyideen come out láti correct things right how is that your problem torí tó fi jẹ́ problem ẹ ní òye mi understand ẹ fún mi ìtò jẹ́ wàhálà ẹ pẹ̀lú Muyideen that's what I don't understand Agbala Gabriel ṣe Muyideen mo lè ní kẹ́ stop dragging Muyideen the more you drag Muyideen the more this thing is going to get messy àwọn èèyàn ń sìn báyìí wọ́n ń pè mí wọ́n sọ pé Akeem mi ò ní problem pẹ̀lú Agbala Gabriel gbogbo ní problem pẹ̀lú wọ fún mi Ìyálájé
because mo rí pé òun fi Muyideen ṣe fracas because òun pawó because ó ní láti pawó fún Àgbàlá àmọ́ understand alátẹnujẹ alágbe òun ni gbogbo àwọn pastor àtàwọn tó wọ́n láwọn ṣe NGO you have to beg you need to beg to eat people need to donate for you guys people need to donate for you Muyideen tó wà lórí platform ẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ tó ń ṣe tiẹ̀ kò mọ̀ ẹ̀yà alájà ẹ̀ rí fún mi ò mọ̀ ẹ̀ rí ní ìdẹ̀rù pé ó mọ Àgbàlá rí everybody is doing their things on social media kéèsì wá sórí social media ó treat ẹ̀ èmi náà treat ẹ̀ mo treat ẹ̀ ní bí mo ṣe understand mọ́ ìwọ ń support Ìbùkún ò support Àgbàlá Gabriel I decided to support Muyideen nítorí titi ẹni because ìkànnì ẹ̀ ìwọ wá bọ́ síta ìwọ sọ pé mi ò réyàn tọ́ èmi Olúṣọlá ò réyàn tọ́ mi àwọn tó ń fún ẹ ní sórí mi ṣé wọn fún ẹ níbi sórí tó bá ń treat àwọn àfà treat kéèsì Muyideen tó bá tọwọ́ bọ ọmọ ìjẹ́nìyàn mi èmi àti ẹjọ́ máa mú níbi tá a fi sí ń jò ní kò yẹ sìn èmi àti ẹjọ́ máa ṣe fracas because ìwọ sọ pé mi ò réyàn tọ́ mi sórí pé ò lẹ́kọ̀ọ́ ò ní ẹ̀kọ́ rárá because tó bá lẹ́kọ̀ọ́ tó ẹ pé àwọn tán bí ẹ wọ́n fún ẹ ní ẹ̀kọ́ wọ́n tó ẹ tí ìyá tó bí àti bàbá tó bí ẹ tó bá jẹ́ pé wọ́n tó ẹ tó jọ́ ọmọ kan tó ti ilé rẹ̀ jáde wá you will not sit down on social media láti máa bayé èèyàn kan jẹ́ tó defend irọ́ you went to school to learn how to lie for 30 years Ọlọ́run ló ní pọ́n guide ẹ for 30 years tó ló ní experience tó ń sọ̀rọ̀ mọ̀gánà tó ló yà yẹn you are under supervision wọ́n tí wọ́n dọ ẹkùn lọ́rùn ẹ̀wọ̀n tó yà sí gbòòrò ayé kí ni ìyàtọ̀ láàrin wa àti Muyideen please what is the difference between you and Muyideen fún mi ìyálájé kí ni ìyàtọ̀ láàrin ìwọ àti Muyideen because one day o sọ 30 years experience talking o ti sọ lórí social media for 30 years under supervision ló wà of BCOS or of a company or broadcasting company ọwọ́ tí wọ́n fi ẹlẹ̀ báyìí tó ráyè tó já kúrò Nàìjíríà tí wọ́n gún ẹ tí wọ́n smọ́gù ẹ tó smọ́gù ẹ wọ Amẹ́ríkà mú nǹkan tó yà wáyé ẹ lóde ó wá fẹ́ fi èmi àti ẹgbẹ́ra ó jìnnà síra wọn gan àwọn tí wọ́n fẹ́ story mi jẹ́kàn fún jẹ́kẹ́ mi àtẹ́jọ́ ṣe fracas fún mi ibi tẹ́mi àtẹ́jọ́ fi síjọ́ wò nìyẹn ṣọ́ra àwọn àfà treat àwọn àfà jẹ́kẹ́ mi àti ẹ èmi one on one àbí kò ní bá mi sugar fún mi èmi ò bẹ̀rù ẹ o show tí mo delete was not meant for you it was meant I did that show because of Agbedegbeyo and Agbedegbeyo sọ fún mi pé àmọ́ mi ṣó dáa kẹ́ ẹ ṣe show fún mi mo ní ṣó dáa kí wọ́n jókòó sórí platform ẹ kó máa support rádaràdá kí wọ́n máa sọ pé wo pẹ̀lú ọ̀bọ jáwúrà àwọn wo lọ́bọ àwọn náà jáwúrà ìwọ ní mi delete show fún wọn ta ni ẹ ní ta dín Dẹ́mọ́lá Àgbàlá tó ń support àwọn olórí burúkú wọn ló ń support ẹ tó wà lórí platform ẹ àwọn olórí burúkú wọn bíi ìyá kí ló porúkọ lady yẹn ìkíní kan Àkàndé àbí kí lórúkọ Babátúndé kíní kan orúkọ wọn dà mo kọ orúkọ wọn lẹ̀ mi ti ṣe show fún ẹ o mi ti ṣe show ó rí pé bí iṣẹ́ ni mo wà mo kàn ní break preamble ni mo wá fún ẹ kí ni mo sọ fún ẹ preamble ni mo wá fún ẹ ṣé o fi pé ẹrù jàǹbá mi ni ẹrù jọba mi èmi ò ń jà tí ò bá tí sì jà bọ̀ mo rí pé jà ti wà ń sìn báyìí láàrin èmi àti ẹ mo dẹ̀ ready fún ẹ ti gbí wàláì mi ò ní láti recruit tí wọ́n ló máa ń wérò jọ lórí platform ẹ pè wọlé mrs Àkàndé mr Babátọ́pẹ́ mr kìnìkan ó yẹ ẹ pè wọlé èmi ò ní wọ́n ní pè wọlé lórí platform mi èmi àti ẹ one on one ni èmi ò ní láti recruit anybody kí n tó dẹ́ lóhùn ìyálájẹ́ mo ò ní láti recruit kí n tó dẹ́ lóhùn èmi máa dẹ́ lóhùn ìwọ ló ń wá ìwọ ní ò lè dájà ò lè dá wọn bí ẹ dá wọn bí gúdù mọ́ ẹ ò lè dájà ó máa ń wérò ni ó máa pèrò jọ ìwọ máa ń pèrò jọ wa ni ó máa ń recruit wa ni èmi ò recruit èmi nìkan gàbáńdáyà máa nẹ̀ flat fracas yẹn mi àti ẹjọ́ máa ṣe fracas eléyìí gbé kalẹ̀ ń dé òní yẹn ibi story tá à ń bá lọ yẹn a máa complete it dẹ́yìn wọ́n sọ kan ní pé wọ́n pé tí wọ́n bá ṣe pé 7 days yálàjẹ́ mo fẹ́ kó o ṣe èpè tó fẹ́ ṣe yẹn 7 days kó wá wò kí ọ̀tá mi wá parẹ́
kó wá wò ó pé màá wá sọ pé ẹran tó fà báyìí tó yìí ó náà pè náà aṣọ ló pè ní you think say àbí aṣọ fún mi you think say àbí aṣọ àbí máa fi dùn hàn ṣé olórí ẹ tí ò pé yẹn tó gọ̀ tó fẹnu ọra yẹn torí mo rí pé ó gọ̀ ó fẹnu ọra ẹgbẹ́ ń bí gbo ẹgbẹ́ níbi pàtàjà mi ṣoge inú gbẹ́lọ̀bù ẹ wà ẹgbẹ́ ń bí gbo èmi àtẹ́jọ wà ní ẹgbẹ́ ìlú òyìnbó ó mà ṣe wàhálà máa wà. ìwọ tó jẹ́ pé o ní ọmọ tó jẹ́ tó ní disability tó ní special care lọ́wọ́ and I was talking lónìí fídíò tí onímọ̀ delete yẹn I talk about the mental health people with the special disability. ó dẹ̀ nìkan lọ́wọ́ and you are a carer and I was talking about mental health àwọn èèyàn because àgbàlá ti fọ́ọ̀kì brain ni Muyideen up níbi tó ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ and I was talking about mental health that ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó you should understand what I'm talking about. ìwọ wá gbé fídíò elémi delete fídíò nítorí tiẹ̀ ta ni ẹ́ mo wọ ẹ̀mí ò rí ẹ sórí pé òwò náà kì í wò mí sórí pé ó máa ń wò mí I don't come to your platform then mo rí bí kan tó ti like show mi so like nǹkan tí mi ṣe máa post it online you love what I'm doing but ìgbéraga ó ń jẹ ìgbéraga mú ẹ ó fẹ́ gbà fọ́gà ẹ ẹni ò ń parọ́ ìwọ ló ní láti wá parọ́ fún àwọn èèyàn you need people to come and watch you because you need to pawó. You are making money on Muyideen and you are blackmailing him. You are defaming him. And you want to use that money láti ṣoríire. O lè fowó yẹn ṣoríire kì í ṣe pé. Tó o bá fi ṣoríire ní ìsìn báyìí, oríire yẹn ò lè bẹ̀ kalẹ̀. Àwọn parents yẹn tó ń gbowó oúnjẹ lọ́wọ́ àwọn parents yẹn. Yàlájé, I'm a CEO. Táwọn parents yẹn fún ẹ lówó oúnjẹ tí wọ́n ra pátá fún ẹ ń dì. CEO lèmi lọ bèrè mi dáadáa. ní òde ẹ̀rí ẹ bá wí ẹran tó mèrè jẹ olójẹgbẹ gìrì ò sùn. At the same time mi lè blame Muyideen because ọmọ ọlọ́mọ jẹ́jẹ́ ta ló máa gbọ́ pé wọ́n fẹ́ fún ṣe òun lóore tí ara ò ní gbá sí. ẹ fọmọ ọlọ́mọ gbowó ẹ kówó lẹ̀ ìwọ́n sọ pé àwọn àfáà kan fi ń gbowó àwọn ṣọwọ́ tí Dẹ́mọ́lá gbà tó gbà fún ṣé Muyideen ló kó fún àbó ṣí èrè ni. Ṣọ́kọ́wọ́ fún Muyideen àwọn kan wá dìde wọ́n ṣe láàánú ìwọ wá ń gbé wọn wá ń blọ́ọ̀gì wọn ṣọ́rí pé wọ́n gan ló ní mental problem ṣọ́rí pé you are sick upstairs ṣọ́rí pé ọ̀rọ̀ ẹ̀ gan. ìwọ́n sọ pé àwọn kan gọ̀ Muyideen parọ́ fún wọn so jọ́ torí ọ̀rọ̀ kí ni nǹkan tí wọ́n wá ṣe lórí social media kì í ṣe ọ̀rọ̀ ló mú wá ṣé òótọ́ ni wọ́n mú wá ṣé wọ́n bá Muyideen gbélé àti ìyàwó rẹ̀ ṣé ọba Dẹ́mọ́lá gbélé àbí Dẹ́mọ́lá jáde wá dínà yìí pé nǹkan tí Muyideen sọ ọ̀rọ̀ ni àníwọ̀ lò ní já kúrò lórí àgbàlagbọ̀ ọ̀rọ̀ kéèsì Dẹ́mọ́lá ìbọ̀rọ̀ ó máa jẹ́ kí wọ́n lo material ẹ tó bá fẹ́ bínú kó bó ṣe yẹn kan lókùn tó ń wò mí mo máa ṣe show tó bá stop máa ṣe show Àgbàlá Gabriel àti pé mi àti ẹ a máa ṣe fracas èmi àti ẹ a máa ṣe kéèsì tiwa lọ́tọ̀ báyìí ni you think I'm scared of you ó lè mi delete show nítorí tiẹ̀ ta ni ẹ mo gbọ́ ẹ̀mí ò rí ẹ ojú pápá bàtà pa jọwọ́jọwọ́ etí ẹ fún mi wọ́n lè mi ìkíní kan ìkègègègè òun rẹ̀ níbi ẹ tó fún lábẹ́rẹ́ òun rẹ̀ níbi ẹ tó fún lábẹ́rẹ́ ẹlẹ́ fún Muyideen ní lẹ́tà signature mo ní kọ́ mọ yẹn sign signature ẹ̀ ó sign signature tálí pẹ̀lú signature tó wà lórí kíní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ kí lórúkọ máa yìí máa tó wà lókùkù yìí àfáà tó wà lókùkù yìí Yusuf Adépọ̀jù they've done the same thing fún tí wọ́n lọ sáàbù ẹ̀ ní lẹ́tà tí wọ́n mú lẹ́tà dọ́dọ̀ ẹ̀ tí ó jẹ́ pé kọ́kàkì ẹ ló ṣe ń sọ pé wọ́n ní kò ń ju lẹ́tà síbì kan pípé so kí wọ́n lè wá fi bench warrant gbé àbí kán ṣe judgement lẹ́yìn ẹ̀ we know all the evil people tẹ̀ ṣe now ṣé mo bá Adépọ̀jù sọ̀rọ̀ béèrè lọ́wọ́ Adépọ̀jù pé mo parọ́ ẹ̀yẹn náà ò rí lẹ́tà ìwọ ló rí lẹ́tà sórí ẹ gbálẹ̀ ni
ẹlẹ́ fún yàn lẹ́tà ó náà mú lẹ́tà dọ́dọ̀ nígbà tẹ́ máa ṣó signature tó wà lórí lẹ́tà kò bá ráìtì ẹ̀ tẹ́ ló gba lẹ́tà mu ìwọlé mi ń parọ́ kí lè bá fi Muyideen pawó ni ìwọ ló ń parọ́ pẹ̀lú Muyideen èmi ò pakọ́ bá I spend my money for Muyideen I spend my money for Muyideen but ìwọ fi Muyideen pawó ó dẹ̀ ń bà láyé jẹ́ ó dẹ̀ bí ọmọ tiẹ̀ ó dẹ̀ fẹ́ káyé ọmọ tiẹ̀ dà ó dẹ̀ fẹ́ kọ́ mẹ́ má rẹ̀ lé nìní kó má ra látakò ní àjò ẹ̀ ọmọ obìnrin àtọmọ ọkùnrin ìwà tó bá wù ó máa kẹsàn ẹ̀ because kálukú ló ní ẹlẹ́dàá tiẹ̀ Muyideen ẹlẹ́dàá tiẹ̀ ẹ̀jẹ̀ ló ń flow lára Muyideen àní kò fi ọmọ ọlọ́mọ sílẹ̀ kí ló dé tó ẹ̀kọ́rọ̀ Muyideen ó dẹ̀ wá ṣó mi ṣe leave this guy alone kí nǹkan tó ṣe lórí platform kí ló ṣe kàn ẹ́ tó pẹ́ ṣó ẹ̀ ló ń gbé wá tó wá analyze tó wá discredit ẹ̀ ó discredit bọ́ yìí lórí platform ẹ̀ kí ló dé kí ló ṣe fún ẹ leave this boy alone wọ́n bí ṣó ni mẹ́ja ni wọ́n wẹ̀rẹ̀ tó bá dísà láti support Muyideen báwo nìyẹn ṣe wá jẹ́ problem títí ẹ tí ọmọbìnrin gbádùn ṣá wọ́n wẹ̀rẹ̀ tó bá dísà láti bu ẹ̀pù Muyideen báwo ló ṣe kàn ẹ́ àti kí ni fún lọ́wọ́ kò fún lọ́wọ́ kí ni problem tiẹ̀ lórí ẹ̀ kí ni problem tiẹ̀ láti wá analyze ó parọ́ òde sílẹ̀ pẹ̀lú àwọn kí ló kàn ẹ́ jẹ́ pé ó láti wá discredit Muyideen ṣáà ó fẹ́ kẹ́nìbọ̀dì ṣàánú ẹ̀ ó fẹ́ kóró lóore irọ́ ló dẹ̀ pa irọ́ ló pa ọmọ èèyàn ló máa ń ṣe oore tó máa ń ṣàánú tó máa ń pariwo kiri ilẹ̀ ẹnu Ọlọ́run ọba kò kì í ṣú ibi tẹ́nìkan ṣe dé tó lóun ti sú òun nígbà tẹ́ ṣe tọ̀dọ̀ yín tó kúlẹ̀kùn pin àwọn kan náà gbé nígbà tó ń gbé káwọn yẹn náà ló pin lọ́dọ̀ àwọn ló tó dáwọ́dọ̀ àwọn àfà tọ̀dọ̀ àwọn àfà tó wà àwọn kan yọwọ́ wọn yọsẹ̀ àwọn kan náà líìkì síkírìtì out ibẹ̀ làwọn kan náà tún ti gbà á ṣó ti yẹ bó ṣe